الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. نشهد أنك أنت الله الذي لا إله إلا أنت وحدك لا شريك لك، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله الصادق الوعد الأمين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابته أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọba mi Allah. Alhamdulillah. Akí Ọlọ́run Ọba Allah. Alhamdulillah. Ayin Ọlọ́run Ọba mi Allah. Alhamdulillah. Hamdan la nabada lahu. Hamdan yafuqu madal ihsa'i wal adadi. Hamdan yafuqu madal ihsa'i wal adadi. Ọpẹ́ wa pọ̀ púpọ̀. Alhamdulillah. Lórí oore tí Ọlọ́run ṣe fún wa, k'Ọlọ́run ọba aláàánú kó wọlá ìdádú nínú ọpẹ́ kó ṣàlékún oore rẹ̀ fún. Allahumma amin. Atọrọ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. àtàwọn ará ilé Ànábì àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n fi gìgísẹ̀ wọn létí Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. níbi ìjọsìn àti ibi ìgbọ́ràn fọ́lọ́run. Ọlọ́run ọba mi Allah kó bá wa ṣe ìkẹ́ àti ìgẹ̀ àtàlùbáríkà èyí tó pọ̀ fún wa. Allahumma amin. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá láti ilé, gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, a fi okú ọlá, okú àlàáfíà, okú àlùbáríkà a fi kíra wa. Èyí tá a fi kíra wa síwájú, Ọlọ́run kó jẹ́ kí àlàáfíà kó máa bẹ. Allahumma amin. Àgbà bí a kí àwọn tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ ètò wa ń bí, àwọn tí wọ́n dálé iṣẹ́ yìí lẹ̀ náà làwọn ọmọ bàbá wa Alhaji Seifu Àríkọ́ṣe. Ọlọ́run ọba mi Allah kó bá wa dúró tì wọ́n. Allahumma amin. Látòrí bàbá wa Abdulrazak, Ọlọ́run wọ́n dojú tì wọ́n. Amina. Ọlọ́run kó bá wa pẹ̀lú wọn. Allahumma amin. Bàbá wa Musa, Ọlọ́run kó bá wa dúró tì wọ́n. Allahumma amina. Ọlọ́run kó bá wa pẹ̀lú wọn. Amin. Ọlọ́run má jẹ́ ṣàṣetì o. Amina. Wá kí bàbá wa Dr. Abdulrahim Shitu Thani, àwọn ẹni tí wọ́n ń jẹ́ kí a máa rí iṣẹ́ ṣe, tí wọ́n ń ṣètò tí sì ń lọ. Ọlọ́run ọba tó ní làákàyè, tó ní ọgbọ́n lọ́dọ̀, máṣá ìjogún rẹ̀ fún. Amina. Àkí gbogbo àwọn bàbá tí wọ́n ń jíṣẹ́ ẹ̀sìn, àkí yín o, àkí yín tá a lè dárúkọ yín tán. Ọlọ́run ọba mi àwọn àkóbá ń kí yín. Amina. Gbogbo àwọn bàbá tó ti wá lọ, Ọlọ́run kó bá wa foríjì wọn, kó bá wa kẹ́ wọn, kó bá wa gẹ̀ wọn. Ọlá ìpè méjì Ọlọ́run. Náà, eré tí a fẹ́ lọ ní òní, òun náà ni aya Al-Qur'ani èyí tọ́lọ́run fi bá wa sọ̀rọ̀ nínú Suratul Ahzab. Ẹ bá wo Suratul Ahzab, aya rẹ̀ tí ń jẹ́ mọ́kànléní-ogún. Ibẹ̀ ni Ọlọ́run ti bá wa sọ̀rọ̀. Eré aya yìí ni a fẹ́ jọ sọ̀rọ̀ sí, la fẹ́ yẹ̀ wò. Ẹ̀kọ́ wo lọ́lọ́run kọ́ wa nínú aya yìí? níbi tí Ọlọ́run ti sọ fún Ànábì wa Muhammad. A'udhu billahi minash shaitanir rajim.
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Ntí Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad ni. لقد كان لكم في رسول الله. Ọlọ́run ní dájúdájú kana lakum في رسول الله. bẹ́ẹ̀ bá ń wá tí mo fẹ́ sọ̀rọ̀ fún yín nípa rẹ̀ yìí bẹ́ẹ̀ bá wá títí kana lakum fi rasul. رسول الله. Ó wà nínú ìwà àti ìṣe tí òjíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ní ń sọ̀rọ̀ o. Ọba mi Allah òun ní ń sọ̀rọ̀. Ó ní laqad كان لكم في رسول الله أسوة حسنة. dájúdájú ó wà fún ń bẹ fún yín lára òjíṣẹ́ Ọlọ́run kí nìkan náà أسوة حسنة. àwòkọ́ṣe rere ń bẹ fún yín lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá wá tẹ́ ẹ̀ bá rí ẹ̀ ń bá a lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run. Ẹ rí àyà báyìí tọ́lọ́run mú wá méjì náà ni nínú Al-Qur'ani. Àkọ́kọ́ òun ni èyí tí à ń kà yìí. Èkejì òun lè tọ́lọ́run ọba fi bá wa sọ̀rọ̀ Ànábì Ibrahima. عليه الصلاة والسلام. Ọlọ́run ò dárúkọ Ànábì Muhammad kò sọ pé laqad kana lakum fi Muhammad kò sọ bẹ́ẹ̀. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Ọlọ́run ọba àlekè ọlá òun ló rán òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀ràn pẹ̀lú ọ̀nà àmọ́ àtẹ̀sìn òdodo. Ànábì wá fún wa ní ròódùn ó sì wá kìlọ̀ wà tí ó dáa fún gbogbo ẹni tó bá jẹ́ oníwà láàbí. Ànábì wá pè wá sí eré ojú ọ̀nà tọlọ́hun pẹ̀lú àṣẹ tọlọ́hun. Àtùpàdà Ànábì ìmọ́lẹ̀ l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ṣà Ànábì lẹ́ṣà. Tọ́lọ́hun fi ṣà lẹ́ṣà ní Al-Qur'ani tọ́lọ́hun gbé fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba ó tún wá ṣà Ànábì lẹ́ṣà. Ó yà á sọ́tọ̀ pẹ̀lú àwọn tá ń pè ní àwọn àkójọpọ̀ èdè gbólóhùn kan èyí tó kó ọ̀rọ̀ púpọ̀ jọ. Ànábì dáláhán pọ̀. sallallahu alayhi wa sallam. Ànábì Ọlọ́run fún un lọ́lá ó gbé e ga láàrin gbogbo ẹ̀dá. Ó gbé e ga kò sírúfẹ́ rẹ̀ kò sẹ́ni tó jọ láàrin àwọn àlìjànnú. Ọlọ́run fi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ìwọ ni mo fi pinnu iṣẹ́ mi tí màá rán sáwọn èèyàn àtàjànú. Ọlọ́run ṣe Ànábì wa Muhammad bẹ́ẹ̀. Ọlọ́run wá ń sọ fún wa pẹ̀lú àyà tí à ń ka yìí tó yẹ ká jọ rọrí wò sí. Ẹ rí i pé láàmúlẹ kọsàmì lọ́lọ́run fi bẹ̀rẹ̀. Mo búra fún yín. Ó tún wá fi kọ́dí tí ń ṣe tàkíkì nǹkan ó tún fi sí i pé mo búra fún yín ò dájúdájú kana lakum fi rasulillahi uswatun hasana. sana. Bẹ́ẹ̀ bá ń wá ẹni tẹ́ẹ̀kọ́ ṣe fi rasulillahi ń bẹ nínú òjíṣẹ́ Ọlọ́run. Ó wà lára òjíṣẹ́ Ọlọ́run. Ẹ ṣàlábàpàdé rẹ̀ lára òjíṣẹ́ Ọlọ́run tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. àwòkọ́ṣe ọ̀pọ̀ ń tà ń rí lára èèyàn tá a fi ń kọ́ṣe ọ̀pọ̀. A máa ń wo béèyàn ṣe ń ṣòwò tí sì ń lówó látara ẹ̀ tí ń bọ́ sí fún wa ní àwa irúfẹ́ òwò tí ń ṣe làwa náà ò ṣe ọ̀nà tí ń gbà làwa náà ó gbà. Ẹ̀rì àárín èèyàn tí ń ga láyé tí ń lókìkí láyé irúfẹ́ ní tó ṣe yẹn làwa náà ó ṣe. A máa ń kọ́ṣe yẹn. A máa wò kọ́ṣe tó dáa uswatun hasana.
àwòkọ́ṣe tó fi ń dáa jù tó fi ń ga jù nínú ẹni tá a lè wò fi kọ́ṣe ara òjíṣẹ́ Ọlọ́run ló wà liman kana yarju Allaha wal yawmal akhir. fún ẹni tí ó ṣe wípé yarju Allaha tó fẹ́ ní Ọlọ́run nínú ìgbésí ayé ẹni tí ń fẹ́ wà pẹ̀lú Ọlọ́run ẹni tí ń fẹ́ k'Ọlọ́run ọba kó wà pẹ̀lú òun k'Ọlọ́run fẹ́ràn òun ẹni tó fẹ́ ṣe tọ́lọ́run àwòkọ́ṣe ń bẹ fún lára Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹni tó fẹ́ ṣẹ̀sìn Ànábì ló wò fi ṣẹ̀sìn wal yawmal akhir ẹni tí ń fẹ́ kọ́run ó dùn fóun kálíkìyámà ó dáa fóun Ànábì ló tẹ̀lé lálìkìyámà ò fi dáa fún ẹ lọ́run ó fi dáa fún ẹ ló fi rí ìsinmi níwájú Ọlọ́run. wa zakara Allaha kathira. ẹni tí ó rántí Ọlọ́run púpọ̀ ẹni tó fẹ́ rántí Ọlọ́run á wà mú àwọn kinní wọn ìlẹ́yọ kọ̀ọ̀kan láwa ṣàlàyé ẹ̀ fúnra wa bí àyè bá ṣe gbà wá tó. gbogbo ẹni tí ń tako súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó yẹ ká wòra wa báwo ni ilé ayé ṣe wà k'Ọlọ́run tó gbé Ànábì Muhammad dìde. gbogbo ẹni tí ń sọ wípé tó bá wù mí ni mo fẹ́ ṣe bó ṣe wù mí ni mo fẹ́ ṣẹ̀sìn tèmi ṣé Ànábì ṣe báyìí ni ṣé Ànábì lo pọ̀tábù ni ṣé Ànábì lo mọ́tò ni láwọn àwíjàre míì táwọn ẹlòmíì máa mú wá mo bá sọ̀rọ̀ ntànàbí lò lọ́hùn link tí ò dọ́gba mọ́ làákàyè jábìra wa léèrè báwo láyé ṣe wà síwájú k'Ọlọ́run tó gbé Ànábì wa Muhammad dìde. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ẹni tí wọ́n ń kórìíra ẹ̀sìn Islam tí wọ́n ń tako Islam àwọn ni wọ́n ń tako sunna t'Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tí bá ti ń tako sunna Ànábì Muhammad kò sí bó ṣe lè ṣe gbà kò sọ́nà tí ó gbà kò lè nípò nínú Islam kò lè dépò ńlá nínú Islam kò sì wá lè dépò Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì t'Ọlọ́run tí gbogbo ayé jẹ́rìí ẹ̀ kèfèrí ó jẹ́rìí Muhammad wípé èèyàn ńlá ni àwa jíṣẹ́ Ọlọ́run lóòótọ́ jíṣẹ́ Ọlọ́run tí kò ní parẹ́ láyéláyé. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ àtàánú ló wá jẹ́ fún gbogbo ayé pátápátá. ni'matun ma a'zamaha ni'ma wàlá ìkẹ́ ni àánú ni kò sí àánú tó tó Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá ní mo ní nǹkan míì tí mo tún lè ṣe yàtọ̀ sí ìtànàbì ṣe òǹgọ̀ lẹ́nìtọ̀ ń gọ̀ tó bá ń wá àwíjàre kan kò láwíjàre kan. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ rí wípé ẹni tí Ọlọ́run ọba mi ọba àlékè ọlá tó ní ká tó kọ́ ṣe òun l'Ànábì Ibrahim alayhi salatu wa salam. òun ni Ànábì Ibrahim iṣẹ́ t'Ànábì Ibrahim wá ṣe òun ni Ànábì wa Muhammad wá parí. Ànábì Ibrahim ó sì ṣàdúrà ló tọrọ Ànábì Muhammad sallallahu alayhi wa lọ́dọ̀ sallam. Ọlọ́run nínú suratu Ali Imran Ọlọ́run ọba àlékè ọlá ń sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bí a'udhu billahi minash shaitanir rajim laqad manna Allahu 'alal mu'minin idh ba'atha fihim rasulan min anfusihim yatlu 'alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikmata وإن كانوا من قبل لفي ضلال مبين. Ọlọ́run ní laqad manna Allahu ìkẹ́ lọ́lọ́run máa ṣe àánú lọ́lọ́run máa ṣe alal mu'minina fún gbogbo olùgbàgbọ́ òdodo. ìkẹ́ni kí lọ́lọ́run fi ṣe kẹ́ fún idh ba'atha fihim rasula Ọlọ́run gbé òjíṣẹ́ kan dìde láàrin yín òjíṣẹ́ tọ́lọ́run gbé dìde láàrin yín yẹn ìkẹ́ lọ́lọ́run fi ṣe fún yín àánú lọ́lọ́run fi ṣe fún yín
mini anfusihim èèyàn ara yín ni ẹni ara yín ni. yatlu alayhim ayatihi. tí wàá ń ka àwọn àyà ọlọ́run ọba tí ń kà fún yín ka Al-Qur'ani fún yín. wa yuzakkihim. ànábì dé láti wá fọ̀ yín mọ́ ni. wa yu'allimuhum. wa yuzakkihim dúró má ti lọ. ànábì dé láti wá fọ̀ wá mọ́ ni. ó wá fọ̀ wá mọ́ pẹ̀lú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó fún wa báyìí lẹ ṣe báyìí ni ẹ ti rìn ẹ ṣiṣẹ́ kékeré kẹ́ fi gba ipò ńlá lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. wa yu'allimuhumul kitaba wal hikma. ànábì wa Muhammad wa kọ́ wa ní tírà tọ́lọ́run tí ń jẹ́ Al-Qur'ani ni àti hikima tí ń jẹ́ hadith ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run gan ló sọ ní hikima hadith ànábì ọ̀rọ̀ ànábì ìṣe ànábì ìwà ànábì hikima ni ẹni tó bá ṣe é ló gbọ́n ẹni tó fi sílẹ̀ àṣọgbọ̀ èmi kọ́ mo wí bẹ́ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀. وإن كانوا من قبل لفي ضلال مبين. kánábì ò tó wá ẹ wo báwọn èèyàn ṣe wà lórí ọ̀nà àánú tó hàn tó burú jáì ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ọba fi ránṣẹ́ kó bá lè jẹ́ àánú yìí kó bá lè jẹ́ ìkẹ́ fún gbogbo ẹni tí ó bá rójú oore tọlọ́hun. gbogbo ẹni tí ó bá fẹ́ jẹ́ ẹlẹ́sìn tó fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo síwájú kánábì ò tó wá àti lẹ́yìn ìgbà tánábì ò tó wá. ẹ̀rí ìkẹ́ni fẹ́ràn fáwọn ẹni tánábì bá bá láyé àtàwa tá a wá kù títí dì sí tá a bá ànábì láyé. àwọn ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ànábì kan wọ́n bá gbé dìde wọ́n ní kó lọ bá àwọn ìjọ rẹ̀. ànábì Musa wọ́n fi ránṣẹ́ sí Bani Israila. ànábì Isa wọ́n fi ránṣẹ́ sí Bani Israila. ànábì Ibrahim wọ́n fi ránṣẹ́ sí àwọn ìjọ rẹ̀. Lútù lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀. àmàdé Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ọba fi ránṣẹ́ sí gbogbo àgbáyé pátápátá lọ́lọ́run fi ànábì ránṣẹ́ sí. ẹ̀rí ọlọ́run ọba àlékè ọlá ó fi pé ìjẹ́ ẹlẹ́sìn ìjẹ́ olùgbàgbọ́ òdodo lànàbì lọ́lọ́run fi ànábì wa Muhammad fi sallallahu alayhi fún wa sallam. gbogbo ẹni tí ó fẹ́ sin ọlọ́run fi ṣètò ẹ̀sìn rẹ̀ wípé ètò ẹ̀sìn mi ní o ẹ gbọ́dọ̀ yẹ kúrò lórí bẹ́ẹ̀. ẹ̀rí ọlọ́run fi sọ fún àwọn kèfèrí nínú Al-Qur'an nínú Suratu Saba yìí bàbá gbàgbé Suratu Saba yìí ọlọ́run sọ fún ọ pé wa ma arsalnaka a'udhu billahi minash shaitanir rajim wa ma arsalnaka illa kafatan linnasi bashiran wa naziran ولكن أكثر الناس لا يعلمون. ìwọ Muhammad ما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. gbogbo èèyàn la rán ẹ sí gbogbo ayé la rán ẹ sí kó wá fún wọn ní ìró dùnnú kó sì wá kìlọ̀ fún wọn. gbogbo èèyàn pátápátá àti dúdú àti funfun àti pupa. ولكن أكثر الناس لا يعلمون. ṣùgbọ́n kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn ọ̀pọ̀ èèyàn mọ̀ pé ànábì wa Muhammad sallallahu alayhi ó wá wa jíṣẹ́ fún sallam. gbogbo wa ni. ẹ bá wo inú hadisi Jabir ọmọ Abdullahi kọ́nà kó bá wa yọ́nú sí. àmín. ẹ̀rí ànábì wa Muhammad sọ fún wa wípé masali wa masalul anbiya'i karajulin bana daran fa akmalaha wa ahsanaha illa mawdi'a labinatin faja'ala an-nas yadkhulunaha wa yata'ajjabun wa yaqulun lawla mawdi'u labina. ó ní àpèjúwe mi Muhammad àtàpèjúwe àwọn ànábì tó ti wá lọ àwọn ànábì tó wá lọ wọ́n ṣiṣẹ́ o
wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n àpèjú wọn ó dàbí arákùnrin kan tó kọ́lé ó kọ́lé ilé náà ó dẹ́kì ní ẹ̀ ilé náà ó lẹ́wà ó ṣe é lọ́ṣọ̀ọ́ dáadáa ṣùgbọ́n ó wà fòkù àlàfo bíríkì kékeré kan bẹ̀ ó kó àlàfo bíríkì kékeré kan tí wọn ò tí ì fi sáyé ẹ dàpọ̀ ilé tí wọ́n bá kọ́ tó bá kó àlàfo bíríkì kékeré kan nínú rẹ̀ tí wọn ò tí ì fi sí báwọn èèyàn bá wọlé yìí Ànábì ní báwọn èèyàn bá wá wọlé yìí wọ́n máa ń wá rí i pé ilé yìí dá o bí kò bá ṣe wí pé àlàfo bíríkì kan kékeré kan tó kù bí báyìí ni ilé náà ti dáa jù èmi ni mo wá di àlàfo náà tí mo wá di ilé ìfi wá dáa tán ẹ̀rí bàbá wo ìgbésí ayé àwọn Lárúbáwá tẹ́lẹ̀ síwájú kí ìsìlámù tó dé ẹ̀rí wípé n tá ń pè ní desert tí France ń pè ní desert pátápátá gbáà ló wà bẹ́ẹ̀ bá a ṣe lo ilé ayé nísìn bá a ṣe lo ayé nísìn tó ní kálukú ń ṣe tó wù èèyàn ó lè mú èèyàn ẹgbẹ́ ẹ̀ kó fi dára tó wù èmi ni mo fẹ́ fi ẹ́ dára tó wù mí mo fẹ́ fi ẹ́ ṣe tó wù mí abówó rẹ mo fẹ́ fi ṣe tó wù mí mo fẹ́ fi dára tó wù mí. láyé àná Lárúbáwá máa mú ọmọ rẹ̀ obìnrin ní sì máa ń rí mọ́lẹ̀ láàyè yóò rí mọ́lẹ̀ láàyè tí ò tí kú yóò bá sọ pé ọmọ obìnrin òsì ní kó ràn yàn òsì lóbìnrin kó ràn yàn àbẹ́bí rí nítorí lásìkò òní obìnrin kì í jogún pé à ń pógun títí ń kan obìnrin à ń ka obìnrin kún àwọn nǹkan tá a máa ń jẹ obìnrin mógún ni obìnrin wọn jẹ mógún ni wọn sọ pé ọyá ọkọ ẹ ti kú wà lọ ẹnìkan ó ṣùpó ẹbí ṣùgbọ́n Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì dé ó wá àwọn ìwà burúkú wọ̀nyí àwọn ìwà tí ọ̀dà yẹn Ànábì wa tún ṣe Ànábì yí padà Ànábì yí padà láyé àná bí ẹnìkan bí obìnrin kan bá lọ bímọ wọ́n bá ní kí ló ṣe wọ́n bá ní ààbò obìnrin ló mọ̀ bí ọ̀nà kò ṣe bọ́kùnrin láyé àná nìyí Ọlọ́run sọ nínú Al-Qur'an pé وإذا بشر أحدهم بالأنثى bàbá fún ẹnìkan nù wọn ní ròódùnú pé búṣírà bàbá fún wọn ní ròódùnú pé obìnrin ni ìyàwó rẹ̀ mọ̀ bí o zọlá wájú òun sì wá dá àwọn akẹ́sí yóò dájúrú yóò bínú nítorí pé ìyàwó ẹ̀ bímọ ọwájú obìnrin ló bí ó tún kù láàrin àwọn èèyàn níṣẹ́ o ó yàwó ẹ̀ bá bóbìnrin tí bí pọ́kùnrin ló fẹ́ bí fún mi ni ẹ̀rù. bẹ́ẹ̀ ni ìṣesí àwọn èèyàn láyé àsìkò náà Ọlọ́run wá gbé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dìde láti yọ àwọn èèyàn kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá ṣe wá sallam lójú kòkòrò pípọ̀ wípé ká tẹ̀lé súnà tó tábà ní súnà Ànábì ojú ọ̀nà Ànábì bánábì ṣe ní ká ṣẹ̀sìn bánábì ṣe ní ká lólé ayé látòkè délẹ̀ nítorí gbogbo ìṣe ilé ayé látòkè délẹ̀ ẹ̀sìn ni kódà oorun téèyàn ń sùn ìbáàdà ni bó bá dà ní ẹ̀ wọ́n mọ̀ kọ́ ládàá fún ẹ̀ bó bá dà ní ẹ̀ pé oorun tí mo fẹ́ fi sùn yọ mo fẹ́ sùn yọ lọ́hùn mo fẹ́ fi rí agbára láti lè wá fi ìjọsìn fún ẹ bó bá ń sùn wọ́n sì mọ̀ kọ́ ládàá fún ẹ gbogbo ìgbésí ayé mùsùlùmí ìjọsìn ni kọ́lọ́wọ́n ọba aláàánú kó ṣe wá lẹ́lẹ́sìn kó má yà wá lẹ́lẹ́sìn àmín kó ṣe wá lẹ́ni tí ó tẹ̀lé Ànábì wa Muhammad tí ó kọ̀ sí Ànábì wa Muhammad ibi náà tá a dúró sí tá a tó pàdé láìpẹ́ insha Allah subhanaka Allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta
nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV. Níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV. Ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV. Ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Naam, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bára wa sọ pé ar-Rasulu sallallahu alayhi wa sallam khayru qudwa wa uswa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Òun ni àwòkọ́ṣe dáadáa, ẹni tí a lè kọ́ ṣe. Bá a bá béèrè pé ta ló ráyé ṣe, ta ló ráyé lòjù nínú àwọn ẹni tọ́lọ́hun dá tí wọ́n jẹ́dá tí wọ́n wálé ayé. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn kan ráyé ṣe o, ṣùgbọ́n ẹni tó fi ń ráyé ṣe jù òun l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀rí ló ṣe ni Ọlọ́run ọba àlékè ọlá ó ṣe ní ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ṣe lọ́rọ̀ yẹn. Fún gbogbo àwa tá a fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo wípé ká kọ́ṣe ànábì, ká fara jọ ànábì, àlejò tán àmọ́ ẹ kọ́ṣe ẹ fara wé ànábì. Ìtorí ẹ̀ lọ́lọ́run fi sọ fún anú ayé àwa àkọ́kọ́ tá a gbé bá a'udhu billahi minash shaitanir rajim. Laqad kana lakum fi rasulillah. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kaseera. Àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Fẹ́ni tí ó bá fẹ́ ṣe dáadáa, gbogbo ẹni tó bá fẹ́ ojú rere tọ́lọ́hun man kana yarju Allaha, fún ẹni tí ó bá fẹ́ ní Ọlọ́run tó fẹ́ ojú rere Ọlọ́run wal yawmal akhir tó sì ń fẹ́ wípé kóun lọ pàdé Ọlọ́run lálẹ́ kìyàmá pẹ̀lú dùnú àti ayọ̀. Wa dhakara Allaha kathira. Gbogbo ẹni tó bá fẹ́ máa rántí Ọlọ́run tó fẹ́ máa ṣe àzíkiri púpọ̀ kó kọ́ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bàbá wa Ibn Kathir ó ń sọ fún wa nípa àyà yìí wípé ó ní hazihil ayata aslun kabirun fi wujubi ta'assi bi rasulillahi sallallahu alayhi wa sallam. Ó ní àyà yìí ìpìlẹ̀ ńlá ni o. Ọlọ́run fi ń fún wa ní fondation nípa kákọ́ṣe ànábì òjíṣẹ́ Ọlọ́run ìkẹ́ àti ọlá kó máa lọ bá fi aqwalihi nínú àwọn ọ̀rọ̀ tánábì ó máa sọ. Àkọ́ṣe ànábì nínú àwọn ọ̀rọ̀ rẹ̀. Wa af'alihi, àkọ́ṣe ànábì nínú àwọn iṣẹ́ tánábì máa ń ṣe. Wa ahwalihi, nínú àwọn ìṣesí ànábì a gbọ́dọ̀ kọ́ṣe ànábì. Nǹkan mẹ́ta wọ̀nyí àkọ́ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nítorí rẹ̀ lọ́lọ́run ọba àlékè ọlá ó pa àwa èèyàn láṣẹ pé ẹ kọ́ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ní Yawmul Ahzab, nínú ogun Handak, Ghazwatul Ahzab. Nítorí àsìkò yẹn wàhálà bá ànábì, ìpọ́njú bá ànábì, ìdààmú bá ànábì, ebi pa ànábì àtàwọn mùmínì. Wàhálà tí wọn ò rí ló ṣẹlẹ̀ sí wọn jọ náà. Kò sóúnjẹ, kò sí nǹkan kan fáìmọye ọjọ́.
ebi pa ànábì mọ́kúta báyìí sallallahu ó alayhi wa dì í sallam. mọ́ inú rẹ̀ nísìnyí ṣiṣẹ́ ànábì ń fọ́kúta ìsìn kóyẹ̀pẹ̀ tí wọ́n fi wá kòtò tí wọ́n fi yíká lu Mádínà nítorí káwọn kèfèrí kí wọ́n má wọ̀lú. ànábì ní sùúrù ó láfaradà lásìkò yẹn kò sọ wípé torí wàhálà dé kó má jagun sójú ọ̀nà tọ́lọ́hún. ẹ̀rí ànábì wá ń retí ìṣípayá látọ̀dọ̀ Ọlọ́run, ìṣípayá sì wá dé. ìṣípayá Ọlọ́run ó dé fani Muhammad. sallallahu gbogbo ẹni alayhi tí wa ó bá sallam. lò lé ayé yóò rí dààmú, ó rí pọ́njú, ó rí wàhálà kan tí ó kó ẹ̀yìn náà ni. ṣùgbọ́n kọ́ ṣe ànábì fún àsìkò yẹn ní tó ṣẹlẹ̀ sànábì ọlágbára ó jù bẹ́ẹ̀ lọ. ànábì láfaradà, sallallahu alayhi wa sallam. ànábì ní sùúrù, ó lámúmára lásìkò òní. kò ṣe torí ẹ̀ kó fi ìjagun sójú ọ̀nà tọ́lọ́hun kó fi ilẹ̀ ọjàgun sójú ọ̀nà tọ́lọ́hun. ẹ̀rí ànábì kò sọ pé èmi la ṣíwájú, kò fi hàn. ìjọ yìí lànábì tó wá yẹpẹrẹ ara ẹ̀ níwájú àwọn sàhábà rẹ̀. sallallahu alayhi wa bí sallam. wọ́n ṣe ń fọ́kúta lànábì fọ́kúta, bí wọ́n ṣe ń kóyẹ̀pẹ̀ lànábì kóyẹ̀pẹ̀. iṣẹ́ ribiribi lànábì ṣe ń jọ́nà. Ọlọ́run ọba mi, ọba àdékè ọlá, Ọlọ́run sọ fún gbogbo àwọn ẹni tí ẹ̀rù bà wá yà wọ́n já ní ọjọ́ Ahzab pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah hal iqtadaytum bihi. kí ni ṣe yín tẹ̀sí ń ká rẹ̀? ẹ wo ẹni tó já síwájú yín, ẹ kọ́ ṣe ẹ gbọ́. Ọlọ́run ní ẹ wo kọ́ ṣe Muhammad, ẹ wo bí Muhammad ṣe ń ṣe. ṣé n tí ń ṣe yín nísìn ṣé kò ṣe Muhammad ni? ń ṣe Muhammad. hal iqtadaytum bihi wa ta'assaytum bi shama'ilihi sallallahu alayhi wa sallam. ìwà ànábì ẹkọ́ ṣe ìwà rẹ̀, ẹ wo bó ṣe ní sùúrù. Ọlọ́run ọba àlékè ọlá láti sánmà méjèèjì níyìn ànábì wa Muhammad pẹ̀lú sallallahu alayhi ìwà wa ń sọ fún sallam. àwọn sàhábà níjọ́ yìí, ìjọ́ pọ́njú, ọjọ́ nira. ẹkọ́ ṣe ẹ̀ kò rí jẹ kò rí mu, síbẹ̀ ń ṣiṣẹ́, síbẹ̀ ń ṣẹ̀sìn, ń jagun sójú ọ̀nà àtọ̀lọ́hun. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. òun lẹni tí ó yẹ kéèyàn kọ́ ṣe jù nínú àwọn ìta lè kọ́ ṣe tó bá fẹ́ jẹ́ mùsùlùmí òdodo. bó bá jẹ́ pé àsọ́ọ̀lẹ̀ tọlọ́hun, àṣẹ tọlọ́hun ní Ọlọ́run ló máa ànábì wa Muhammad jù. sallallahu alayhi wa sallam. òun ló sì Ọlọ́run ló mọ tí ó jẹ́ dáadáa tí ó jóore fún wa, nítorí ó ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́ni tí ìwà rẹ̀ pé, lẹ́ni tí ìṣe rẹ̀ pé, ànábì ga jù nínú ṣe. ẹ̀yin ọmọ ìyá mi, ọ̀rọ̀ yẹn ni ó pọn dandan pé ká tẹ̀lé ànábì wa Muhammad pẹ̀lú ìkọ́ṣe rẹ̀, nítorí ìyẹn ni ìmọ̀nà o, ìyẹn rí ọ̀nà ti ìsìláàmù. ẹ̀rí kọ́ máa rí ìṣe ànábì lára mùsùlùmí, kọ́ máa rí àwọn ìwà ànábì lára mùsùlùmí. èyàn ní jẹ́ wípé ẹni tó ń wà lórí ọ̀nà, èyàn ní ó gbé mùsùlùmí dé àyè òdodo. òun ní ó gbé dáyé òdodo. bá ànábì ṣe ṣe ni bẹ́ẹ̀ mo fẹ́ ṣe. èyàn ní ó gbé ẹ̀ sórí ojú ọ̀nà. àmọ́ bá ànábì ṣe ṣe ni ká dọ́gbọ́n sí i, yíyọ yàn kúrò lórí ojú ọ̀nà ni. ìtorí ìyẹn lọ́lọ́run ṣe gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nítorí Ọlọ́run fi sínú ìjọmọ ènìyàn ànábì ntọ́lọ́run fẹ́ káwa èèyàn ká jẹ́. Ọlọ́run ó fi sínú ìjọmọ ènìyàn ànábì gbogbo ìwà tó yẹ kọ́mọ ènìyàn ó ní, ó fi sára ànábì kó kánábì ó lè fi ìwà yìí fi túmọ̀ ojú ọ̀nà rẹ̀ fún wa.
nínú àwọn tó yẹ fún mùsùlùmí òdodo pé ká fi kọ́ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn ìwà ìtẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. fi kulli ma amara bihi gbogbo àṣẹ tánàbí bá pa fún wa ká tẹ̀lé. ẹ gbọ́ ká sì wá jìnnà sí gbogbo tánàbí wa Muhammad bá kọ̀ fún wa a gbọ́dọ̀ tẹ̀lé ànábì níbi àṣẹ tó bá pa a gbọ́dọ̀ jìnnà sí gbogbo tánàbí bá kọ̀ ń tá bá rí pé ànábì jìnnà sí káwa náà jìnnà sí ń tá rí pé ànábì ò ṣe káwa náà má ṣe bó bá ti dáa ni bó bá dùn béèyàn bá máa ń gba ibẹ̀ yẹn fi súnmọ́ Ọlọ́run ànábì ó ti ṣe ànábì ò ṣàbòsí o ànábì kò ṣàbòsí bánábì bá fi nǹkan kan lẹ̀ tí ò ṣe tẹ́nìkan wá rí pé náà kì í ṣe pé torí ànábì ò ṣe ló fi jẹ́ haramu torí àwọn hujja táwọn ẹlòmíì máa ń mú wá ni pé kì í ṣe pé torí ànábì fi ilẹ̀ ló fi jẹ́ haramu àṣọ kó jẹ́ haramu ṣùgbọ́n ànábì fi sílẹ̀ ànábì ò ní rí pé nǹkan dáadáa ni kánábì fi sílẹ̀ kò ní rí pé nǹkan dáadáa ni kó wá fi sílẹ̀ bó bá rí pé nǹkan dáadáa ni tóun bá fi sílẹ̀ àwọn sàhábà ẹ̀ wọ́n ṣe nítorí àwọn méjì alaykum bi sunnati wa sunnatul khulafa ar-rashidina sunna mi ọ̀nà mi àti ọ̀nà àwọn sàhábà ẹ tẹ̀lé ẹ̀ ntànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ànábì ò ní rí nǹkan dáadáa kó fi sílẹ̀ bó bá sì fi nǹkan kan lẹ̀ ìwọ má lọ gbé ntànàbí bá jù sílẹ̀ ló bá lọ gbé nǹkan burúkú ló gbé ntí ọ̀dà ló gbé. àyà tí a bá bọ̀ yìí tí ń sọ fún wa wípé ká kọ́ṣe ànábì wa Muhammad yìí ó yẹ ká tẹ̀lé àyà yìí. لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. àyà yìí ó yẹ ká mú lò nínú Al-Qur'ani táyà náà ń sọ fún wa nìyẹn pé àwòkọ́ṣe yín ara àná Muhammad ló wà ń tó bá ṣe òun ní kẹ́ ẹ máa ṣe ntànàbì bá fi sílẹ̀ ẹ fi sílẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe. àwa nísìn èèyàn ni wá ẹ̀dá ni wá àgbọ́n tó ànábì dépò àgbọ́n tó Ọlọ́run ẹ̀rí àgbọ́n tó ànábì dépò àwọn àgbọ́n tó Ọlọ́run ká wá mú àwòkọ́ṣe kan míì kan tó yàtọ̀ sí tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ká wá kì í bọnú ẹ̀sìn ó léwu ó pọ̀ ó burú ẹ wo Ọlọ́run ó ṣe mùkọ́ránà ó kọ̀ránà tọ́ àti nàbí yìí bí tọ́ àti yìí ó pa Ọlọ́run ní ìtẹ̀lé mi pẹ̀lú òun ní ìtẹ̀lé ànábì ìtẹ̀lé mi Ọlọ́run pàápọ̀ mọ́ ìtẹ̀lé ànábì nínú Suratul Nisa Ọlọ́run ọba àlekè ọlá ó ní man yuti' rasula فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. من يطيع الرسول ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ tèmi òjíṣẹ́ ló wí o kò ní man yuti' Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní ẹni bá tẹ̀lé òjíṣẹ́ faqad ata'a Allah eléyìí ni ló tẹ̀lé Allah òun ló tẹ̀lé Ọlọ́run. wà máa ń tà wá ńlá ẹni tí ó bá yí ẹsẹ̀ padà tó kọ̀ ẹ̀ sí tẹ̀lé ànábì Muhammad tí ó tẹ̀lé ànábì tí wàá lọ mú tiẹ̀ míì ṣe. fama arsalnaka alayhim hafiza. ìwà Muhammad ààrẹ ẹgbẹ́ kò máa lọ ṣọ́ wọn ẹ̀wọ̀ ayá yìí Muhammad ààrẹ ẹgbẹ́ kò máa lọ ṣọ́ wọn o fi wọ́n lẹ̀ kí wọ́n máa ṣe èyí tí wọ́n ń ṣe gbogbo ẹni tó bá yẹ̀yìn padà fi wọ́n lẹ̀ má lọ ṣọ́ wọn. ẹ̀rí Ọlọ́run tún wá ṣe ìtẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tẹ́ ẹ bá rí i pé ń tẹ̀lé ànábì ẹ mọ̀ wípé eléyìí nìfẹ́ jèrè
yóò jèrè láyé yóò sì tún jèrè lọ́run. Ọlọ́run ọba àdékè ọlá ń sọ fún wa ní Suratul Ahzab náà wípé. Wa man yuti'illaha wa rasulahu faqad faza fawzan 'azima. Wa man yuti'illaha wa rasulahu faqad faza fawzan 'azima. Gbogbo ẹni tí ó bá tẹ̀lé Allah tó sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ eléyìí ni ló jèrè ní èrè jẹ́ tó bù áyà, èrè jẹ́ ńlá ni. Ẹ̀rí nínú àwọn tí wọ́n tọ́ka sí tìtẹ̀lé ànábì táàrí lára èèyàn táàrí pé olúwa rẹ̀ ń tẹ̀lé ànábì lóòótọ́, òun ni ká máa ṣe ìdájọ́ wa nínú ìgbésí ayé wa pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú súnà tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa kí lànábì sọ, òun ni ká máa lọ wò. Gbogbo tá a bá ń fà láàrin ara wa, gbogbo tá a bá ń fà ká máa lọ wo ohun tá Ànábì wa Muhammad gbé wá bá wa. Ọlọ́run ọba àlékè ọlá ó ní ìǹtẹ́ máa ṣe nìyẹn nínú àwọn àyà púpọ̀ nínú Suratul Nisa. Ọlọ́run sọ fún wa nínú àyà 59 أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. يا أيها الذين آمنوا gbogbo ẹ̀yin tí ẹ nígbàgbọ́ òdodo abẹ́yìn tẹ́ ń fẹ́ kí ẹ dé ipò gbàgbọ́ òdodo. Ya ayyuhal ladhina amanu. Ẹ̀yin tẹ́ gbọ́ Ọlọ́run ọba gbọ́. Ya ayyuhal ladhina amanu. Ati'ullaha. Ẹ tẹ̀lé Allah, ẹ tẹ̀lé Ọlọ́run. Wa ati'ur rasula. Kẹ́ ẹ sì tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run. Wa ulil amri minkum. Àtàwọn ẹni tí wọ́n jẹ́ aṣíwájú tí wọ́n jẹ́ aláṣẹ láàrin yín, ẹ tẹ̀lé ọ̀rọ̀ wọn tó bá tọlọ́hun dọ́gba. Tó bá ṣe déédéé ọ̀rọ̀ tọlọ́hun ni o, àmọ́ tó bá tako ọ̀rọ̀ tọlọ́hun ẹ fi ilẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé rẹ̀. Bó bá wá di wípé tanaza'tum fi shay'in, tẹ́ bá wá ń ṣe fanfa lára nǹkan kan, ẹ ń ṣe fanfa sí nǹkan kan láàrin yín, farudduhu ila Allah. Ǹjẹ́ ẹ padà sọ́dọ̀ Ọlọ́run, ẹ ń fà báyìí ni ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́ lẹ́ ń fà láàrin ara yín, ẹ padà sí ọ̀rọ̀ tọlọ́run, ẹ padà sínú Al-Qur'ani, ẹ lọ wo kí lọ́lọ́run sọ ń pa rẹ̀ wà rọ̀súlì, abẹ́ padà sínú ọ̀rọ̀ tánàbí wa Muhammad sọ nípa rẹ̀, ìṣe wo lànàbí ṣe nípa rẹ̀. Nítorí bá a bá sọ pé hadith ànábì nísìn, ìṣe ànábì, ọ̀rọ̀ ànábì, ìwà ànábì, èyí ẹnìkan ṣe tánàbí ọkọ̀ àbí ìtẹ́nìkan ṣe tánàbí kọ̀, gbogbo ẹ̀ lápapọ̀ òun là ń pè ní ìwà súnà tànábì. Ẹ padà sí ọ̀dọ̀ ànábì kẹ́ ẹ lọ wo tẹ́ ń ṣe fanfà sí, báwo ló ṣe rí lọ́dọ̀ ànábì ṣe é, bánábì ò bá ṣe mọ́dé díẹ̀ o. Ọlọ́run tó wá fi kọ̀ǹdíṣíọ̀n sí pé in kuntum tu'minuna billahi wal yawmil akhir. Tẹ́ ẹ bá nígbàgbọ́ òdodo sọ́lọ́run, tẹ́ ẹ bá gbọ́ Ọlọ́run gbọ́, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe o. Wal yawmil akhir. Tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ pàdé Ọlọ́run níjọ́ kan tẹ́sẹ̀ ò ní gbèjì, tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe o, nítorí ẹ wá pàdé mi. Zalika khairun wa ahsanu ta'wila. Zalika khairun, bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ló fi ń dáa fún yín jù, èyí ló fi ń dáa jù.
wà sánú ta'wila. àwọn tẹ́ máa gbà wá àwọn ọ̀rọ̀ tẹ́ máa gbé wá èyí ló fi lóore jù ló fi dáa jù fún yín ọlọ́run búra rí ọlọ́run ọba àlékè ọlá ó búra ó sọ bẹ́ẹ̀ fún wa ó ní bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa rí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kẹ́ ẹ kọ́ ṣe rẹ̀ Ànábì wa Muhammad sọ fún wa wípé ó ní kullu ummati yadkhuluna al-janna gbogbo àlèhùmọ̀ mi pátápátá ni ó wọ àlìjánná illa man aba àyàfẹ́ tó bá kọ̀ ẹni tó bá kọ̀ òun ni ò ní wọ àlìjánná ẹ̀rí qila faman ya'ba ya Rasulullah wọ́n á béèrè lọ́dọ̀ Ànábì pé ta lẹ́ni tí ó ra àlìjánná tí ó wà kọ̀ Ànábì láwọn kan kọ̀ man ata'ani dakhala al-janna ó lẹ́ni tó bá tẹ̀lé mi tó ṣe ń tí mo ṣe ń tí mo kọ̀ tó sì fi ilẹ̀ yóò wà àlìjánná wa man asani ṣùgbọ́n ẹni tó bá ṣẹ̀ mí faqad aba òun ló kọ̀ ẹni tó bá ṣẹ̀ mí òun ló kọ̀ ẹ̀yin olùkẹ́tìgbọ́ wa wọ́n jùlọ ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé kákọ́ ṣe Ànábì níbi ìjọsìn wa níbi ìwà wa Ànábì bó ṣe ṣe láàrin àwọn ọmọ rẹ̀ àwòkọ́ṣe ni táwa náà á fi lò pẹ̀lú àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ wa là ń kébò sí ọmọ ògbọ́ràn mọ́ ọmọ òṣàǹfààní mọ́ ọmọ òwúlò mọ́ ó sì yẹ kọ́ ọmọ òwúlò ṣé Ànábì wa kọ́ wa ni àbógbàgbé Ànábì kọ́ wa gbogbo wa là ń kígbe ìyàwó ọ̀gbọ́ràn mọ́ ìyàwó ọ̀láǹfààní mọ́ ìyàwó òwúlò mọ́ ṣé Ànábì wa Muhammad wa kọ́ wa ni ìyàwó gan kígbe pọ́kọ òwúlò mọ́ ọkọ òṣàǹfààní mọ́ ṣé ìwà òré àwòkọ́ṣe lára àwọn ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam èyí ló fi lo ayé ìrọ̀rùn bó bá lóun fẹ́ lọ wá mí ṣe ó kàn fi wàhálà fi kún wàhálà ó fi wàhálà fi kún wàhálà ó fi àdánwò fi kádánwò ni àyàfi kakọ́ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kakọ́ṣe Ànábì wa Muhammad báwo ló ṣe lò gbà láàrin àwùjọ òun là ń sọ yìí nísìn bí wọ́n bá fi ẹjọ́ ga má ní mo ti ga tí mo bá sọ àṣẹ gùn ara o Ànábì ò ṣe bẹ́ẹ̀ àyà tí à ń kà yìí àsìkò pọ́njú lọ́lọ́run sọ kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam tànàbí sì fira rẹ̀ lẹ̀ ó tẹríba fáwọn sàhábà táwọn sàhábà máa sọ òṣìṣẹ́ Ọlọ́run ó ti tó yẹ̀pẹ̀ tó kó yẹ ó ti ń pọ̀ ju ó jẹun ebi ń pa ẹ́ síbẹ̀ Ànábì ọ̀gbọ́n tí wọ́n wí Ànábì ṣiṣẹ́ kárakára ó fọ́ òkúta kárakára ẹ̀rí ní ọjọ́ ìbò bá jẹ́ aṣíwájú wọn náà kọ́ ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ibikíbi tẹ́ ẹ bá wà iṣẹ́ Ànábì wa Muhammad ó kan ọ̀kọ̀ọ̀kan wa kákọ́ ṣe àkánábì ò jẹ́ fọ́tò táàmù wò níwájú wa pé n tí mo fẹ́ ṣe yìí o báwo l'Ànábì ṣe ṣe èyí lèyẹn ó ṣe ní ó fi gúnlẹ̀ sébùté ayọ̀ òun lèyẹn ó ṣe o bó bá fẹ́ lólé ayé ẹ̀ tó bá fẹ́ káyé ó yẹ káyé ó dáa fún ẹ kọ́ ṣe Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì fi jáde láyé Ànábì ò fi dúkìá kan lẹ̀ wọ́n rówó lọ́dọ̀ Ànábì owó tó fi sílẹ̀ kò fowó lẹ̀ àmọ́ ó fi tó ju owó lọ ó fi sílẹ̀ Ànábì ò kọ́lé kọ́kọ́ sí Mákà kọ́kọ́ sí Mẹdínà ṣùgbọ́n tó ju owó tó ju lé lọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn ló yẹ ká kọ́ ṣe àkọ́ pé ká má kọ́lé àkọ́ pé ká má lówó ṣùgbọ́n àwọn bàbá wa ní bàbá wa lé ayé ẹ̀tọ́ ní ká lówó bàbá lówó náà tán ká fi sin Ọlọ́run bàbá lówó náà tán ká fi sin Ọlọ́run bàbá wa lé ayé ẹ̀tọ́ ní ká
kọ́lé Bákọ́lé. bàbá kọ́lé náà tán ẹ̀jẹ̀ á fi Sí sin Ọlọ́run. bàbá kọ́lé náà tán ẹ̀jẹ̀ á fi sin Ọlọ́run. gbogbo tọ́lọ́run bá fún ẹ̀dá ní oore ayé tọ́lọ́run ọ̀fà fi máa ń kẹ́ ẹ̀dá ọmọ ni dúkìá ni èèyàn fi ń sin Ọlọ́run lèèyàn fi ń rójú oore tọ́lọ́run gẹ́gẹ́ bí ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. ẹ̀rí ànábì jáde láyé ẹ̀wù orin tànábì máa ń wọ̀ ó wà lọ́dọ̀ kèfèrí kan ànábì gbé e lọ fi yáwó ẹ̀rí sallallahu Alayhi wa sallam. àwòkọ́ṣe ńlá ni ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. léèyàn bá fẹ́ lo lé ayé gẹ́gẹ́ bí ànábì Muhammad àwa la sọ lé ayé di nǹkan ńlá àwa la kó ayé sọ́kàn ànábì ò kó ayé sọ́kàn ànábì ò kó ayé sọ́kàn ànábì ò pọ́n ayé lé ló fi rí iṣẹ́ ṣe gbogbo ẹni tó bá pọ́n ayé lé àti rí ẹ̀sìn ẹ̀ ṣe yóò le púpọ̀ ẹ̀rí àwọn kan ni wọ́n máa ń sọ pé ká tó wọ àlìjánà tọ̀run ó yẹ ká ti wọ àlìjánà táyé ṣé àlìjánà táyé títí wá ní táwọn kèfèrí ni táwọn kèfèrí ni Ọlọ́run máa ń di arí pẹ̀lú ọ̀ Amina. Àmín. Ọlọ́run kò fi rọrùn sínú gbèsè ayé Amina. àmọ́ kọ́lọ́run kó wá jẹ́ wípé ọ̀rọ̀ dún ọkàn wa ọ̀run ni kó jẹ́ kọ́lọ́run kó ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa Allahumma amin. ọ̀la ìgbé méjì rẹ̀ Àmín. ibi náà láàdúró sí inṣàlá tó bá tún di jọ́ mélòó kan á tún máa pàdé pẹ̀lú ògùn tọ́lọ́ subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله
والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله
والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول